Ẹ kú dédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Wọ́n pa baálẹ̀, wọ́n gbé ọba, wọ́n ń béèrè 400 million naira, wọ́n láwọn tún padà bọ̀. Fúlàní fi àdá àti ògùn abẹ́nú gọ̀ǹgọ̀ wọ́n fi lé ìyàwó baálẹ̀ àti ọmọ baálẹ̀. Ọ̀rọ̀ di bóòlò ìyá mi, oníkálukú mú eré, ó dẹni orí yọ ó dilé. Wọ́n mú baálẹ̀, wọ́n ṣá baálẹ̀ bí ẹran níṣàkúṣà. Nílẹ̀ Yorùbá ẹyọ kan tí wá tá a wà yìí ni Fúlàní ti ń dá bí ẹdun tí wọ́n ti ń rọ̀ bí òwe. Ẹjọ́ só ní nǹkan tí wọ́n ń fi ẹ̀jẹ̀ Yorùbá ṣe ni. Ẹ̀tẹ̀ lọ́wọ́ wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ, because àpábí òun sọ̀rọ̀ senate president wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti mú gọ́ọ̀mù. Wọ́n ní insecurity yìí torí pé election ń bọ̀ ni. Wọ́n ní 2 weeks after election wọ́n ní insecurity máa stop ní Nàìjíríà. Ẹjọ́ èèyàn mélòó ló máa kù jàre? Ilẹ̀ Yorùbá lélẹ́yìí o. Wọ́n gbé odidi ọba lọ, wọ́n ń béèrè 400 million naira. Wọ́n mú baálẹ̀, wọ́n ṣá baálẹ̀ bí ẹran alápatà. Ìyàwó baálẹ̀ dúró níbi tó sápamọ́ sí pẹ̀lú ọmọ baálẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá bàbá àti ọkọ lójú ìyàwó àtọmọ. Wọ́n láwọn ò lè pariwo síta kọ́ wọ́n bá ṣá àwọn náà pa. Fúlàní wá dikú tó ń pọmọ tí ìyá ò gbọ́dọ̀ gbin. Ó dikú tó ń pọmọ tí bàbá ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Lórí ilẹ̀ Yorùbá wọ́n sọra wọn di àràmàǹdà, wọ́n pa bàbá lójú ọmọbìnrin. Trauma wo ló máa go through lójú nílé ayé ẹ̀ forever? Ṣó máa come over trauma yẹn ṣá? Nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá o. Adẹ̀lá aláwọn akọni nílẹ̀ Yorùbá. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọmọ kútíkú ò gbọdọ̀ pa. Àwọn ti ṣígun fún ààrẹ Gani Adams. After tí ààrẹ Gani Adams sọ pé ẹ jẹ́ kí n kọ́kọ́ play yẹn fún yín ná. Tí n bá play ààrẹ Gani Adams ká ṣe wá wọnú ètò rẹpẹtẹ. Ọ̀gá ti kọ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀. Lẹ́yìn ọmọ ayé jẹ́ iye ọkọ̀ ní àwọn ìdìbò má lè gbádìí yẹn ni. Ẹ̀tẹ̀ lọ́wọ́ wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. Àwọn Agbesumomi ló ti ń dà wá láàbò yìí. Oríṣiríṣi ibi náà ti gbà wọlé Yorùbá. Ìyẹn láyé ń pe àwọn gómìnà wa ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ ká lé àwọn pípọ̀ ìpa ọ̀dà wa ló. Ló ń jẹ́ terrorist lẹ́gbẹ̀ẹ́ OPC. Ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí OPC bá fẹ́ jà, tí 500 OPC bá fẹ́ jà, 10,000 yóò wọlé adarapọ̀ mọ́. Fún wa láyé ìbẹ̀ ní agbádá là ń wọ̀. Tú wa lẹ̀. Ìgbà kábíyèsí Aláàfin sọ̀rọ̀ ní àárọ̀ ìdìbò ní nǹkan tá a sọ lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá. O kàn rí nọ́mbà kábíyèsí ní 6:30 time unusual. Kábíyèsí ò pè mí ní early hour bẹ́ẹ̀. O lè ṣe jí mójú wo kò bá pè o. Ọ̀rọ̀ insecurity ni we spoke for 1.5 hours lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá. Kábíyèsí is highly disturbed about the insecurity of Yorùbá náà. Ọ̀gá ti kọ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀. Bó ni ààrẹ Gani Adams ẹni kan ṣígun fún yín, Aláàfin Ọ̀yọ́ ti ṣígun. Wọ́n ní ẹ pa àwọn ọba, wọ́n ní kẹ́ ẹ bọ́ta tọ̀.
ó tiẹ̀ wá dá because ibi tá à ń lọ nísìn Ṣèyí Mákindé ti support ọ̀rọ̀ tí Yorùbáwùyí máa ń sọ amadọ́dọ̀ Ṣèyí Mákindé amadé ìlú Ìbàdàn yìí tó ṣẹlẹ̀ yìí nísìn ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ o ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lóògùn ọ̀fẹ́ o ẹ̀yà bẹ́ẹ̀ ká kọ́kọ́ bá wa fi eléyìí ẹ kọ́kọ́ fi show power náà gbogbo àwọn ọmọ ogun 5 million 20 million yẹn ẹ kọ́kọ́ bá wa fi show power àwọn Fúlàní yẹn ẹ kọ́kọ́ bá wa kẹsí wọn bí ọṣẹ ṣe ń ṣojú because mo pé ó máa ṣe kíní kan ó máa wọlẹ̀ 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 mo nígbà wo ni ààrẹ wá di àwọn actors àbáwọn actress báwo lẹ gbà wọlé wá di Nollywood báyìí ààrẹ agbára máa ń gbìyàn bẹ́ẹ̀ nù Ṣèyí Mákindé thank you kùdùsì fún yín o ọ̀rọ̀ tí mo sọ Ṣèyí Mákindé ti support ọ̀rọ̀ mi gbogbo ẹ̀ tẹ́ bá jẹ́ ẹ̀ ṣe ń wo orí péjì Yorùbáwùyí tẹ́ bá jẹ́ fresher lórí péjì Yorùbáwùyí ẹ lọ sí comment section kẹ́ lọ sọ thank you fún gbogbo àwọn fans Yorùbáwùyí tó bá mọ tí Yorùbáwùyí máa ń sọ fún àwọn olórí wa yìí wọ́n wo show mi o àwọn olórí wa náà wo show mi wọ́n mọ̀ wípé Yorùbáwùyí mi ò ní parọ́ èmi ò ní mọ̀múlòmù tó bá ṣe rí ni ẹ wí bó bá ṣe rí ni ẹ wí wọ́n mọ̀ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Ṣèyí Mákindé Ṣèyí sọ̀rọ̀. People should write it down. What Nigerian people will show politicians and elites in 2027, we cannot imagine it right now. And when they say governors have defected and all of that, what of hunger? Where is hunger? And anger in the land, has it defected? Ọ̀rọ̀ tí Ṣèyí sọ yìí ẹ bá mi fi sínú ọ̀rọ̀ tí mo máa ń sọ fún yín gbogbo ẹ̀ tó bá jẹ́ olólùfẹ́ mi mo fẹ́ mọ̀ bóyá ẹ kàn ń gbọ́ ọ̀rọ̀ mi lásán ni àbí ẹ̀ ń tẹ̀lé nǹkan tí mo máa ń sọ fún yín nípa àwọn olówó àti àwọn tálíkà one day monkey go go market no go come back o àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé nǹkan ń bọ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n láti jẹ́ kó rí mi wú wọn nípò iṣẹ́ ló máa jẹ́ kó rí ẹni wú tí mo máa ń sọ bá mi kọ sí comment section ẹ̀tẹ́ wá jẹ́ ẹ̀tẹ́ jẹ́ fresher lórí page mi lọ sí comment section àwọn tó bá ti bá mi kọ sí ẹ bá mi like ẹ bá mi ṣe thank you tó tẹ̀ ń wò ṣe ti like ẹ bá wa share fáwọn èèyàn ẹ jẹ́ kó kọ́ àwọn èèyàn pé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá a kàn ń pretend à ń mú mọ́ra bẹ́ẹ̀ nípa àmọ́ pé nǹkan ń ṣe wá now ẹ jẹ́ ká tún kúrò ńbẹ̀ because Ìbàdàn Ọ̀yọ́ state ó ti ń di Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú méjì yẹn náà la fẹ́ lọ Ọ̀yọ́ àti Ìbàdàn bí méjì tá fẹ́ lọ nìyẹn now let's see. Hello Yorùbáwùyí ẹ káàárọ̀ o láti Ọláyínká ni mo ti ń sọ̀rọ̀ ọmọ Ọláyínká lèmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ gbà wá o ní òru ọjọ́ Saturday tó kọjá yìí ni àwọn ajínigbé wọlé tí wọ́n gbé kábíyèsí wa lọ kábíyèsí wa ọba Salman Ọlátúnjí Àwẹ̀dá yàtọ̀ sí pé wọ́n jẹ́ kábíyèsí ìlú wa bí bàbá ni bàbá ìjẹsí mi nítorí ọ̀nkù mi ni wọ́n láti ìgbà náà àti ìmọ̀ ibi tí wọ́n gbé wọn wọ̀ àti ìmọ̀ bó ṣe ń lọ o ẹ jọ̀ọ́ ẹ gbà wá Yorùbáwùyí mo ń sọ eléyìí fún nítorí mo mọ̀ yìí pé any good platform ẹ dẹ̀ ní voice tó yẹ pé máa ń go viral and as a matter of fact mo mọ̀ yìí pé ọmọ Kwara state lẹ́yìn náà ta tó jọ jẹ́ ọmọ àdúgbò kan náà mo dẹ̀ mọ̀ pé ohun yín ayé máa ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ gbà wá I want you to lend your voice to help this man how we are going to get him how he is going to be released ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o ẹ ṣé o mo dúpẹ́. now Honourable Fẹ́mi Yusuf tó jẹ́ Kwara state chief security máa tún wọn play fídíò wọn máa tún play now ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Honourable Fẹ́mi Yusuf sọ mo wá fẹ́ tara bẹ̀ wá sọ́dọ̀ àwọn ọba wa mo ní question tí mo fẹ́ béèrè ká tó wá lọ sí Ọ̀yọ́ níbi tí ààrẹ ọ̀nà kakanfò lóògùn ọ̀fẹ́ o níbi tí wọ́n ti máa sọ̀rọ̀. wọn ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ o
wọn ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ wọ́n ti wà ń bẹ̀ more than 15 years tán ti ń live life wọn tán ti establish system wọn. nínú igbó. bẹ́ẹ̀ ni nínú igbó yẹn igbó tá a sì ń sọ pé kàn ṣe gbó pé mo wọ̀ mo jáde igbó tó ṣe pé láti point kan sí point kejì ẹ lè fọ̀kadà rìnrìn 3 hours kẹ́ tó dé point kejì láti point kejì sí point kẹta ẹ lè lo 2 hours pẹ̀lú ọ̀kadà. igbó yìí ẹdínbẹ̀rẹ̀ ti yín ni ẹwọ gbọ́n bẹ́ẹ̀ ni. ṣebí mi ni chief security officer. sẹ́yìn wọ gbọ́n bẹ́ẹ̀ ni. ṣebí bílẹ̀ sí lè mi sẹ́yìn wọ bẹ́ẹ̀ ṣebí bílẹ̀ ni mi. àwọn kan nìkan tẹ́ ń sọ yìí ọ̀nà Fẹ́mi Yusuf wọ́n sọ pé bóyá ẹ fẹ́ máa fi ẹnu pọ́n àṣírídé yín. no ọ̀rọ̀ yẹn kọ́. ó yẹ kí n máa bí wípé ṣé igbó yìí ṣe wọ bẹ̀rẹ̀ fún mi pé igbó yìí ọ̀rọ̀ mo fẹ́ fẹnu pọ́n kọ́ sàbúrì ni kò ṣe sàbúgbọ́ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ confirm tá à ń sọ kó ká lọ kó náà ká lọ wọbẹ̀ eléyìí sọ̀rọ̀ kìíní ṣe báwọn èèyàn ní ń gbé bẹ̀ àwọn èèyàn ló ń gbé ti ilé àwọn èèyàn ń gbàkó ń bẹ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ ń bẹ̀ kí n tó dá alága mo ti débẹ̀ rí so kí n náà what are you now saying so nísìnyí àwọn tó ń gégi wà ń bẹ̀ àwọn tó ń dáko wà ń bẹ̀ a sì mọ̀ pọ́n ti wà ń bẹ̀ tipẹ́ sáà wá ní mọ̀tà ara wa ni mi gbé mi wá tọ́ ńlẹ̀ yìí ọmọ ìfẹ́ lódùn tó tọ́ sí ni mí tí ó ṣe pé ilé pọ́nbélé ni mí kò sí kọ̀rọ̀ kan dùn ìfẹ́ lódùn tí mi mọ̀ so tí n bá ń sọ̀rọ̀ mo mọ tí mo sọ. wọ́n sì lé wọn kúrò ń bẹ̀. now ọ̀rọ̀ lé wọn kúrò ń bẹ̀ kọ́ ni tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ni pé láti bí 15 years ago tán ti wà 15 years ago wọ́n yà sí Yorùbá àwọn wo ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbí wọn tán ṣe àwọn tán ṣe ẹbí tá à ń sọ yìí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ o wọ́n ẹ̀dá sára ìlú wọ́n ẹ̀dá sí Yorùbá àwọn ara wọn náà ni wọ́n ń bára wọn fà á àwọn ara wọn ni wọ́n attack àwọn ara wọn náà ń gba mọ́lú wọn àwọn ara wọn ní so àwọn náà ti ń rún mọ́ra tipẹ́ sọ mẹ́pẹ́ gbogbo àwọn tá a jọ ń gbé yìí náà kọ́ lálẹ́ ní sí aburú àwọn kan wà tó ṣe pé àjọ ṣe kékeré àjọ dàgbà tán ti wà ń bẹ̀ for years ni tá a sì mọ̀ wọ́n tán ti dára wa àwọn yìí náà ń lé kiri tó bá rántí nígbà tó di bí tí mo wọlé tó pọ́sẹ̀ kan náà pa ọkùnrin kan nílùú wa tó ń jẹ́ Jagun yìí ikú rẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé àsáwọn tó ń ṣiṣẹ́ fún gangan nìyẹn òun ló ń dìfẹ́ǹdì gbogbo àwọn Fúlàní. wọ́n dáwọ̀ bọ̀ wọn. bẹ́ẹ̀ ni ikú wọn ló kù ikú torí tó bá ti gbọ́ pé wọ́n ń dààmú ẹnìkan bìkan ó ti kó sí mọ́tò ó ti lọ ara pípẹ́ náà pé náà ṣe pa á náà ṣe tàn jáde lọ pa pé wọ́n àtàkà àwọn Fúlàní kan níbì kan lòun wá lọ gègùndẹ̀ wọ́n bí tán gbà kọjá. So this thing has been a recurring issue for a very long time. It has been there for a very long time. Tí wọ́n sì mọ̀ tí ìjọba àwọn tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ sì mọ̀. Imagine ẹ bí wọ́n ṣe ń shift blame. Honourable Fẹ́mi Yusuf yìí ó ní òun chief security officer fún Ìfẹ́lódùn. Mo wá wo ohun tí ó dé tí wọ́n fi yàn án. Àfi tó pa àwọn aráàlú mọ̀ wípé wọ́n máa ń lọ sínú igbó yẹn ó mọ ìbú àtòrò bẹ̀ dáadáa ó ní wọ́n ti wà ń bẹ̀ for the past 15 years. Assuming pé past government wọ́n failed. Ṣé present government yìí náà sì ṣáwọn náà ti máa fail? If the past government failed láti lé wọn kúrò nínú igbó bí tí wọ́n wà kí wọ́n eradicate wọn totally maybe because Saraki is a Fulani man. Ẹjọ́ ṣé Abdulrahmanu Abdulrasaki náà tí mo pè lẹ́nu àánú ńjọ́ kí náà táwọn kan kéyìn sókè ṣé Fúlàní làwọn náà ni òkè kò sí ìjà ńlẹ̀ lẹ́nì Honourable Fẹ́mi Yusuf wọ́n ti gbé kábíyèsí láyínká they are now demanding for 400 million ó ní terrorists adopt another Kwara monarch demand 400 million naira ransom. The traditional ruler of Olayinka community in the Ìfẹ́lódùn local government area of Kwara State, Oba Salman Olatunji Aweda, was adopted by terrorists in the early hours of Saturday. The adopters have reportedly demanded a ransom of 400 million naira for his release. 400 million naira for the release of Kábíyèsí. Ibo ni kí wọ́n ti rí. Àgbákò ṣọ̀tọ̀ọ̀tọ̀. Quickly, ẹ bá wa bẹ Governor Abdulrasaq Abdulrahman. Ẹ jọ̀ọ́ àfọlọ́run ọba bẹ̀ yín. Àwọn ọmọ Láyínká ń sunkún, wọ́n ń bẹ̀bẹ̀, wọ́n kégbe sí yín. Honourable Fẹ́mi Yusuf, mo ní kò sí jà lẹ́nìí. Ẹ jọ̀ọ́ àfọlọ́run ọba bẹ̀ yín.
èdè tí àwọn pípù yìí gbọ́ ẹ bá wa fi bá wọn sọ̀rọ̀ kí wọ́n rìlíìsì kábíyèsí láyìnká ibo làwọn aráàlú ti fẹ́ rí 400 million naira ṣé èmi ń wo kínní bí strategy bákan because many of our obas now are now running down to Ìlọrin ṣé kìí ṣe tó máa fi gba ilẹ̀ Yorùbá entirely ni because ara àjàlẹ̀ yín wà ó lè máa bá mi jà nísìn bóyá ọkọ àtìyàwó ń jà ọkọ lè má fún ìyàwó ó lè kọ ohun fún ìyàwó kó má fún ìyàwó ní pọ́nrán ìyàwó náà lè ṣebẹ̀ kó fi ọjà ara àjàlẹ̀ yín wà ṣé kìí ṣe wípé bí gbogbo àwọn bá wa yìí bọ́n ṣe ń sá lọ sí Ìlọrin gbogbo wọn padà gbé adé kalẹ̀ wọn padà máa wé láwàní and from there àwa jẹ́ pé ẹ̀mí ẹ̀yọ̀ kan ló máa wà ní entire Kwara state àwọn ọba tó kù àwọn ọba yẹn máa wá di baálẹ̀ from there á di wípé àwọn ọba yẹn náà wọ́n máa initiate àwọn tó máa jẹ́ láti bí Olúwo Rashidi Mufuti and their likes wọ́n máa initiate wọn wọnú láwàní díẹ̀díẹ̀ mo béèrè ní comment section o fẹ́yìn tẹ́ bá ń wò wá o. Now quickly let's move down to kí ló wípé Ìbàdàn níbi tí wọ́n ti ṣígun fún bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò obìnrin yìí ló sọ̀rọ̀ ìyàwó baálẹ̀ nù ó ní níṣojú òun báyìí ni wọ́n ṣe pa ọkọ òun ní ìṣojú òun ni wọ́n ṣe ṣá ọkọ òun ládàá pa ṣùgbọ́n òun ò lè pariwo kí wọ́n má bàa ṣá òun náà ìyàwó olóyè Ìbàdàn ẹ má bínú pé màmá fi ẹ̀dà ọ̀rọ̀ ká síta àpèmọ́ra ẹni la máa ń pe tèmi dire èmi ò lè pe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ara mi. Afurasí darandaran ṣá olóyè ìlú Ìbàdàn pa ṣèlérí láti padà wá fún ìkọlù míì ìlú Ìbàdàn ibi tí wọ́n ti ṣá kábíyèsí baálẹ̀ ládàpá ibẹ̀ ni wọ́n ti dóyà kan pa tá a pariwo títí nígbà tí wọ́n ń paráàlú àwọn baálẹ̀ fọwọ́ lẹ́rán àwọn ọba fọwọ́ lẹ́rán náà wọ́n tún ti reverse wọ́n tún fi sí reverse jansen ó tún ti kan àwọn ọba àtàwọn baálẹ̀ ìdó yìí ni wọ́n ti dóyà kan pa o tí wọ́n tún ká àwọn ìyá tí wọ́n tún lọ ti àwọn ọmọ ìyá tó ń dó pamọ́ lé ìyá 80 years wọ́n dóyà wọ́n pa ìyá ọlọ́pàá sọ pé òun tún máa rán àwọn ọmọ ìyá yẹn ní ẹ̀wọ̀n. If you are just following Yorubawuyi platform or you have not subscribed to Yorubawuyi you are missing my sister hey, my brother you are missing daddy mommy tẹ́ ẹ bá ti follow Yorubawuyi bó ṣe ń lọ ní gbígbóná ẹ miss díẹ̀díẹ̀. Now ẹ jẹ́ ká ka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ Yorùbá mi lọ́mọ ìkéyìn mi ìyọ̀ bí ṣe fẹ́ ka ẹ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ again. Níṣojú òun báyìí ni wọ́n ṣe ṣá ọkọ rẹ̀ ní àdá pa ṣùgbọ́n òun kò lè pariwo kí wọ́n má bàa pa òun náà ìyàwó olóyè Ìbàdàn. Now láìpẹ́ yìí ni BBC News Yorùbá mú ìròyìn wá nípa olóyè olóògbé Mutairu Ọládọ̀ṣù Ọ̀tún Balógun Òkèládé Ọ̀kín lágbègbè Ọmí Àdìó ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí àwọn kan ya bo oko rẹ̀ láti fi ẹran jẹ oko tó kọ̀ fún wọn tí wọ́n sì ṣá a ládàá pa. Gẹ́gẹ́ bí a ṣe fi tó yín létí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ìyàwó àkọ́fẹ́ olóògbé Ọládọ̀ṣù àti ọmọ wọn obìnrin kan lójú ọmọ ni wọ́n sábà bẹ́ẹ̀ pa àgbákòdé. Ìyàwó olóògbé àti ọmọ rẹ̀ yìí títí kan ẹ̀gbọ́n rẹ̀ ti bá BBC News Yorùbá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ èyí ni ohun tí wọ́n wí. Ìyàwó náà sọ wípé òun kò lè pariwo kí wọ́n bá ṣá òun náà pa pẹ̀lú àwòrán ìbànújẹ́ tí kò lè kúrò lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ní abilékọ Ọládọ̀ṣù fi ṣàlàyé pé ọkọ òun ní Ọ̀tún Olúọdẹ ní Àbàṣà nílùú Ọmí Àdìó tó wà ní ìjọba ìbílẹ̀ Ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn dé inú oko wọn làwọn bá àwọn darandaran méjì èmi ò ní pè wọ́n darandaran kan tí wọ́n ń fi màálù jẹ nǹkan ọ̀gbìn àwọn.
ọkọ òun kìlọ̀ fún wọn pé kí wọ́n dẹ́kun ìwà ìkà náà kí wọ́n má fi màálù jẹ ẹ̀gẹ́ tí òun gbìn mọ́. àwọn darandaran náà kò gbà, wọ́n ní àwọn kò lè kó màálù àwọn kúrò lórí ilẹ̀ náà, ilẹ̀ bàbá wọn ni. ìyẹn ló di àríyànjiyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá ara wọn fà á láàrin baálẹ̀ Ọmí Àdìó àti àwọn Fúlàní darandaran. níbi tí ọkọ òun ti ń kọjálẹ̀ fún wọn ni àwọn méjì míì tún jáde wá láti inú igbó, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé òun àti ọmọ òun obìnrin pẹ̀lú àdá àti ògùn abẹnú gọ̀ǹgọ̀. àwọn tán ní kẹ́ máa ṣoògùn nìyẹn o. àwọn wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n lè máa ka láwùlà wà lákùúwátà, wọ́n tún gbé ògùn abẹnú gọ̀ǹgọ̀ wọ inú oko, wọ́n fi ń lé ìyá àti ọmọ. everybody yà dànù, ẹni orí yọ ó dilé. ìyàwó olóògbé Ọládòṣù tẹ̀síwájú pé nígbà tí àwọn tó ń lé àwọn lọ náà kò rí àwọn mú, wọ́n padà wọ́n sì darapọ̀ mọ́ àwọn yòókù wọn, wọ́n sì ń ṣá bàbá olóyè ládàá ní gbogbo ara. àwọn yẹn bọ́rò lẹ́gì join ní lẹ́gì wọn, wọ́n yà dànù. ìyá náà fi kún pé ojú òun báyìí àti ọmọ òun ló ṣe bí àwọn èèyàn náà ṣe ń ṣá olórí ilé àti àbá àwọn ní àdá. ó ní àwọn rí gbogbo ẹ̀ kedere níbi tí àwọn sápamọ́ sí, ṣùgbọ́n àwọn kò lè pariwo kí wọ́n má bàa ṣá àwọn náà pa. lẹ́yìn náà ló ní àwọn sáré lọ sí abúlé láti pè fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n nígbà tí àwọn ará abúlé yóò fi dé ibẹ̀, àwọn darandaran náà ti sá lọ, wọ́n sì fi òkú olóyè náà sínú àgbàrá ẹ̀jẹ̀. Yorùbá ò easy o. ẹ kí mi Yorùbá ni mo kà fún yín. ẹ kí mi o, ẹ kí mi Yorùbá ni mo kà fún yín. Yorùbá ò easy àti ìkà. àbí táwa lè nìyàn Ọlọ́run mọ́ báyìí nísìn. Ọ̀nàrẹ́bù Fẹ́mi Yusuf ó ní ìbílẹ̀ lòun, wọ́n lè pa baálẹ̀. kí ni Ọ̀nàrẹ́bù in fact ó lágbára gan o. tí ì rí pé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá. ṣe ti like show, ẹ ti share, ẹ fò opinion yín sí comment section, bóyá thank you lásán ẹ kọ. kò easy Ọlọ́run, kò easy. Yorùbáwùyí ló kọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mo jẹ́. If you are coming across my page for the first time, the one and only Akalolo of Yorùbá land, adáwọn ilẹ̀ Yorùbá, ọmọ tó ju ọmọ lọ, Yorùbá tí ò pé méjì, Àbẹ̀ní ọmọ tí ò ṣe parọ́ tó máa parọ́ tiwa, ọmọ adéwájú federal government kí náà fi kún. tó máa tún sáìn máa déwájú Elédùmarè kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes ó padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là. See you on my next show. Thank you, I love you.